A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. ọ̀rọ̀ Allah ní pàápàá ọ̀rọ̀ tí Olúwa sọ ni eléyìí tó jẹ́ pé ó sọ ní ọ̀rọ̀ ní pàápàá ó sì fi rán màláíkà Jibril alayhi salam sí anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ní tírà rẹ̀ eléyìí tó fi kágbá gbogbo tírà tó síwájú ńlẹ̀ ní tírà rẹ̀ eléyìí tó jẹ́ ibi tá a ti máa rí kí là ń pè ní ọ̀nà mà táwọn ẹni tó fẹ́ sórí ire tí wọ́n máa tọ̀ títí ìjọ ọ̀gbìn dàlùkìyàmà alukur'an yìí òun náà ní okun Allah eléyìí tó ṣe bóyí kò sí ẹni tó lè já kò sì sí ẹni tó lè gé a kì í dìímú ká dànù ṣubú a kì í gbámú ká dẹni tó ṣe pé ó fojú ọ̀nà sílẹ̀ alukur'an yìí òun náà ní ojú ọ̀nà táwọn mùsùlùmí ń tọ̀ tí wọ́n fi fẹ́ ṣe alábàápàdé ìyọ́nú Allah olùwẹ̀lẹ́dàá wa nígbà tí ó kọ́ sọ alukur'an kalẹ̀ fún anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn sahaba tí wọ́n jẹ́ àwọn mùsùlùmí àkọ́kọ́ wọ́n tẹ́wọ́ gbà lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam pẹ̀lú ìfẹ́ àti ojú kòkòrò wọ́n ní ìfẹ́ sí báwo la ti ṣe ní nífẹ̀ẹ́ sí wa huwa kalamu rabbil alamin nígbà tó jẹ́ ọ̀rọ̀ ọba gbogbo àgbáńláyé a sì ti máa yí pé alqawlu fi sifa kalqawli fi dhat Allahu azza wa jal ọ̀ràn yẹn dandan ni wípé ká nífẹ̀ẹ́ sí pàápàá rẹ̀ òfin ṣẹlẹ̀ àwọn sọ pé níta bá sọ nípa pàápàá Allah iná ìlà máa sọ nípa àwọn àròyìn rẹ̀ bó ti ṣe jẹ́ ọ̀ràn yẹn ká nífẹ̀ẹ́ sí pàápàá Allah ọ̀ràn yẹn náà ní lórí wa ká nífẹ̀ẹ́ sáwọn àròyìn Allah àwọn mùsùlùmí àkọ́kọ́ wọ́n tẹ́wọ́ gbà pẹ̀lú ìfẹ́ àti ojú kòkòrò lágbárin wípé ìwé yìí àwa náà ṣe agbára láti rí wípé gbogbo tó wà nínú rẹ̀ tí bá ti ń tẹ̀ wá lọ́wọ́ ìhà láàmà ha gbígbọ́ láàmà gbọ́yé mímúlò láàmà múlò a ò ní gbà kọjá wípé àwọn kan lọ má wa lọ́wọ́ nínú gbogbo dáadáa yìí ìlọ́fà ló fi dá pé àwọn mùsùlùmí àkọ́kọ́ yìí á rí pé ètò pọ̀ jù nínú wa èyí tí ò bá há gbogbo alukur'ani tán ó sì há ètò pọ̀ nínú rẹ̀ èyí tí kò bá kọ́ ìmà nípa alukur'ani tán ẹ̀ sì rí kó ma púpọ̀ nípa alukur'ani kò wá sí ẹnìkan nínú àwọn mùsùlùmí àkọ́kọ́ tó ṣe wípé ó finú fẹ́dọ̀ wọ́n wá sọ fún pé nǹkan báyìí ni Allah azza wa jal ló dá lẹ́jọ́ ló pè ní ìmànà nínú alukur'an tí mùsùlùmí àkọ́kọ́ ní àwọn sahaba tí wọ́n wá fetí palaba rẹ̀ ọ̀rọ̀ wọn sí alukur'an ó dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹni tí òun gbẹ burúkú ń gbẹ ni tó ṣe kó ti fẹ́ bọ́ọ̀n látàrí òǹgbẹ tí ń gbẹ ó wá ṣe kó ń kẹ́sẹ̀ dédé omi kan eléyìí tó ṣe kó dùn ẹnìkan ò sì máa bá a jan pata lórí ṣé kó mú àbí kó má mú sẹ́yìn ẹgbẹ́ tí ò bá sọ́ra ọwọ́ tí ó fi mú omi òun ó lè mú lámùpani lórí bẹ́ẹ̀ ni àwọn sàhábà wọ́n di alukur'ani mú lọ́wọ́ méjèèjì kò sì sí tàbí ṣùgbọ́n àmójútó àkíyèsí eléyìí tó yẹ gbogbo ẹ̀ náà ni wọ́n ṣe pẹ̀lú alukur'ani torí bí tí ṣe ń sọ̀kalẹ̀ nígbà tí ń sọ̀kalẹ̀ yìí àwọn èyí tó pọ̀jù nínú àwọn sàhábà kálukú wọ́n ń gbà wọ́n ha wọ́n ń gbà wọ́n ha wọ́n ń gbà wọ́n ha kò sẹ́nìkan tó fẹ́ kápólì tó ń gbófo tí ó jìnà sí alukur'ani nípò tí ẹ̀ hàn kankan níbẹ̀ àwọn kẹsì wà nínú àwọn sàhábà yàtọ̀ sí pé àwọn náà ń gbọ́ wọ́n ń gbà wọ́n ha àwọn tó ń kọ àkọọ́lẹ̀ rẹ̀ nítorí pé kí alukur'ani yìí kó lè bá a bẹ kó lè bá a sẹ́kù fún àlùmà díjọ́ gbẹ̀ndà kìyàmà ní ìbámu pẹ̀lú àdéhùn tó lù wá ti ṣe wípé inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidhun dájúdájú àwọn aláṣọkalẹ̀ ìwé ìrántí alukur'an àwọn olùmọ́ni àti sunna dájúdájú àwa náà láti sọ délé ìbárí bẹ́ẹ̀ ajẹ́pẹ́ lábẹ́ àti mú alukur'an bẹ́ẹ̀ lábẹ́ sọ eléyìí tó péye agbọ́dọ̀ tún ní lákọọ́lẹ̀ àwọn èèyàn tí wọ́n mọ ìwé kọ nínú àwọn sahaba àwọn jẹ́ akọ̀wé fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí Abdullah ibn Amr ibn al-As radiyallahu anhuma akọ̀wé lani nínú àwọn akọ̀wé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí Abubakar fúnra rẹ̀ ọ̀kan nínú àwọn akọ̀wé fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam Ali ibn Abi Talib radiyallahu anhu ọ̀kan nínú àwọn akọ̀wé ńlá fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó lè pẹ́ kó tó dé kápẹ́ ká tó dé kó jà bí ká má wulẹ̀ dé rárá Muawiya ibn Abi Sufyan radiyallahu anhuma nínú àwọn tí wọ́n gba ìsìn Islam nìyẹn lọ́jọ́ tí Olúwa ẹlẹ́dàá wa tó fún anabi Muhammad sallallahu alayhi wa sallam níṣẹ́gun lórí Mẹ́kà tí Mẹ́kà náà padà dé táwọn mùsùlùmí nínú àwọn tó gba Islam lọ́jọ́ yẹn nínú Abu Sufyan radiyallahu anhu àtọ́mọ́lẹ̀ Muawiya radiyallahu anhu ní ẹ̀yìn ìgbà tí Muawiya yìí tó wá gba Islam
àmọ́ pé Al-Qur'an ti sọ lọ́pọ̀lọpọ̀ kó tó ti pa ṣùgbọ́n kò sì yé sọ Muawiya òun náà tún darapọ̀ mọ́ àwọn akọ̀wé Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. Al-Qur'an òun náà ni iṣẹ́ tá a fi ránṣẹ́ láti sámà látọ̀dọ̀ Allahu azza wa jal. Al-Qur'an yìí kìí ṣe àdádálẹ̀wé láàrin àwọn àwé. Olúwa ti ń sọ àwọn àwé kalẹ̀ ṣáájú Al-Qur'an débi wípé àwa kò mọ iye ìwé t'Olúwa Ẹlẹ́dàá wa tó sọ kalẹ̀ ṣáájú Al-Qur'an nítorí pé Olúwa fi hàn wá nínú Suratul Hadid. Olúwa rán àwọn ìránṣẹ́ òun rán wọn pẹ̀lú àwọn ẹ̀rí tó múnádóko a sì sọ tírà kalẹ̀ fún wa. Àwọn ìránṣẹ́ yìí pọ̀ débi pé àmọ́ yòókà tí wọ́n gan bó tilẹ̀ jẹ́ pé Olúwa dárúkọ àwọn 15 fún wa nínú Al-Qur'an. Olúwa wá ní àwọn ìránṣẹ́ yìí táwọn ọmọ yòókà wọn wa rusulan qad qasasnahum alayka min qabl wa rusulan lam naqsushum alayk wa kallama Allahu Musa taklima. àwọn ìránṣẹ́ kan a ti sọ ìtàn wọn fún ọ ṣáájú eléyìí bẹ́ẹ̀ ni àwọn ìránṣẹ́ kan a ti ẹ̀ sọ ìtàn wọn fún ọ. eléyìí túmọ̀ sí pé àwọn tá a mà nínú àwọn ìránṣẹ́ Allah àwọn èyí tó Olúwa dárúkọ wọn fún wa ni àwọn èyí tó dárúkọ fún wa a mà wọn nítorí pé Olúwa Ẹlẹ́dàá wa kò ṣàlàyé wọn fún wa. gbogbo wọn náà l'Olúwa ní òun sọ tírà kalẹ̀ fún ajẹ́pẹ́ ìta mà nínú àwọn tírà wọn kéré jọjọ lẹ́gbẹ̀ẹ́ yìí dáàmà torí Al-Qur'an kì í ṣe àdádálẹ̀ àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí àpèjúwe àwọn tírà tó ti síwájú náà ni. tí abàtì ẹ̀yàn nàná ama nípa at-Tawrah eléyìí tó lọ́wọ́ fún anabi wa Musa alayhi salam ama nípa al-Injil eléyìí tó lọ́wọ́ fún anabi wa Isa alayhi salam ama nípa az-Zabur eléyìí tó lọ́wọ́ fún anabi wa Dawud alayhi salam asima nípa suhufu Ibrahim eléyìí tó lọ́wọ́ fún bàbá wa anabi Ibrahim alayhi salam bẹ́ẹ̀ la tún ma nípa suhufu Musa eléyìí tó lọ́wọ́ fún anabi wa Musa alayhi salam. bẹ́ẹ̀ ni àwọn eléyìí tá a ma yí àwọn náà ti sọ kalẹ̀ l'Olúwa sọ wọn kalẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe sọ Al-Qur'an kalẹ̀ bó fẹ́ kó ṣe pé ọ̀nà tí kálukú wọn gbà sọ kalẹ̀ ó lè yàtọ̀ síra wọn ṣùgbọ́n ní àpapọ̀ gbogbo wọn sọ kalẹ̀ wá ní látọ̀dọ̀ Allah. ẹni pé at-Tawrata al-Injila az-Zabura ló dindi l'Olúwa sọ wọn kalẹ̀ fáwọn anabi tó sọ wọn kalẹ̀ fún. bẹ́ẹ̀ bá tiẹ̀ gbọ́ kankan tẹ́bẹ̀ kúkú gbọ́ nípa anabi Musa alayhi salam tó ẹ pé nígbà tó lọ bá Olúwa Ẹlẹ́dàá wa sọ̀rọ̀ níbi tí máa bá sọ̀rọ̀ tó sì pé ọgbọ́njọ́ l'Olúwa ní kó fi wá bọ́n sọ̀rọ̀ tó lùwà tó fi 10 kún tó fi wá jẹ́ 40. ṣùgbọ́n kó tó di pàdé Musa alayhi salam ọ̀pọ̀ ìdá padà sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ Allahu azza wa jalla fún oníròyìn nípa àìdá àti aburú eléyìí ti Samiri tó ti ṣe lẹ́yìn anabi Musa alayhi salam. ilà ìdá náà ó ti fi àmà àti ìpẹ́ eléyìí tó kó ní ìsàlẹ̀ òkun eléyìí tí wọ́n là kọjá nígbà tó lùwà fi kó ìparun bá Fir'aun ó ti fi já eré ògèdèǹgbé màálù tó fi wá jẹ́ pé ògèdèǹgbé màálù yìí báyìí tó bá ti fọwọ́ kàn wọ́n máa ṣe mú wọ́n ní nǹkan kankan lọ́fà tó fi jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní orí pa ibi tí ẹṣin Malaika Jibril alayhi salam tó ń gbẹ́sẹ̀ lé gbogbo àwọn orí pa ẹṣin Malaika Jibril yìí ẹni Samiri yìí kó iná ló fi ma eré ògèdèǹgbé màálù lọ́wọ́ fà ló fi dájú tó bá ti fọwọ́ kan eré yún yọ́ọ́ máa dún àfi bíi màálù tó fi wá ń parọ́ fáwọn ọmọ Israẹl olúwa yín òdodo nu ẹni tó yẹ kẹ́ máa sinú Ànábì Musa ń gbé pamọ́ sí wa ni ṣùgbọ́n nìsín àwa ti máa ọ̀nà làwọn máa sìn Olúwa ti wá sọ fún Ànábì Musa alayhi salam Ànábì Musa gbọ́ ọgbà nítorí pé wa man asdaqu min Allahi haditha dá lọ́rọ́ rẹ̀ tí òdodo tó ju Allah lọ. Ànábì Musa gbọ́ ó ti gbà ṣùgbọ́n nígbà tí Ànábì Musa wà dé tó wá gba pé Olúwa ti ṣe wí gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà lórí Olúwa ni wa alqal alwah àwọn wàhálà ibi tá a kọ Tawrata sí fún Ànábì Musa sọlẹ̀ Ànábì Musa sọ àwọn wàhálà yìí ó sọ wọn sílẹ̀ kí ló dé tó fi dẹ́gbẹ́ gbàdá Ànábì Musa alayhi salam dé ntọ́ ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ mà débi kọ́ da àwọn wàhálà lẹ̀ kì í ṣe pé kò ti gba àwọn àwògbọ́ tẹ́lẹ̀ ó ti gba tó wí gbọ́ àní wa man asdaqu min Allahi qila dání ọ̀rọ̀ rẹ̀ máa jódodo tó ju àwọn àwòlọ́ kò sí ṣùgbọ́n gẹ́gẹ́ bó ti ṣe wá nínú hadith eléyìí Imam Ahmad tó gbé jáde àtàwọn mi Ànábì sallallahu alayhi wa sallam òní laysa al-khabaru kal-mu'ayana ìròyìn kò tó àfojúbà ìdí ni ìjọba bàbá wa Ànábì Ibrahim alayhi salam tó fi sọ fún Allahu azza wa jalla rabbi arini kayfa tuhyi al-mawta Olúwa fi hàn mí báwo ló ti ṣe máa ń jí òkú qala awalam tu'min Olúwa ní sọ gbàgbọ́ ni qala bala Ànábì Ibrahim ni mo gbàgbọ́ àbúrò ọmọ gbàgbọ́ torí pé ara ń tọ́lú wa ní kọ́ máa jíṣẹ́ rẹ̀ fáwọn èèyàn pété ẹ bá kú á di yín dìde á sì ṣèṣirò fún yín ọmọ náà wọná ọmọ àlìjẹ́nà wà àlìjẹ́nà Ànábì Ibrahim ni mo gbàgbọ́ walakin liyatma'inna qalbi ṣùgbọ́n kí ọkàn mi ó lè bá balẹ̀ nítorí pé ìròyìn ọ̀tá fojú bá ìgbà tí Ànábì Musa alayhi salam torí nǹkan tó ṣẹlẹ̀ ó da àwọn wàhálà sílẹ̀ nítorí pé ó ṣẹlẹ̀ mà púpọ̀ ó ti rádà tó lùwà fún un torí ẹ̀ sísọ̀kalẹ̀ Al-Qur'an ó yàtọ̀ tí Olúwa ti ṣe sọ àwọn tírà yòókù kalẹ̀ òun sọ̀kalẹ̀ díẹ̀díẹ̀ ni gẹ́gẹ́ bí àwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tí bá ń ṣẹlẹ̀
láti fèsì fún ìṣẹ̀lẹ̀ láti wó tútù fún ìṣòro láti sọ ìdájọ́ fún nǹkan tí èèyàn bá ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Al-Qur'ani ti ṣe ń sọ̀kalẹ̀ nù tó fi lo ọdún mẹ́tàlélógún lọ́rọ̀ kan àbógún ọdún lọ́rọ̀ kejì kó tó di polówó ẹlẹ́dàá wa ó sọ gbogbo ẹ̀ kalẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. òun ni tíra dáàfi kásẹ̀ gbogbo tíra tó síwájú lẹ̀ òun ni òpin àwọn tíra tó lù wá ń sọ̀kalẹ̀ láti sámà kìí ṣe pé òun lòpin iṣẹ́ tó lù wá fi ránṣẹ́ láti sámà òun lòpin àwọn tíra tó lù wá ń sọ̀kalẹ̀ láti sámà ṣùgbọ́n kìí sọ lòpin iṣẹ́ nítorí pé wá nínú hadith wọ́n bi al-Imam Ibn Hajar rahimahullah wọ́n bi wọ́n lè rèébè ṣé wáhàyí ó sì sọ̀kalẹ̀ lẹ́yìn kó Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam Ànábì ní bẹ́ẹ̀ ni Imam Ibn Hajar wọ́n ní bẹ́ẹ̀ ni bọ́ọ̀lù ti ṣe jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní hadith kan wá látọ̀dọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wípé Olúwa yóò máa fi wáhàyí ránṣẹ́ sanabi Isa alayhi salam nígbà tó bá sọ̀kalẹ̀ nígbẹ̀yìn ayé ṣùgbọ́n fífi wáhàyí ránṣẹ́ sí kò túmọ̀ sí pé ó jẹ́ ànábì míì tó dé lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam torí pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun ló pin àwọn ànábì òun náà sì lẹ́ni tí ò sí ránṣẹ́ mi tí ó wà lẹ́yìn rẹ̀ ma kana Muhammadun aba ahadin min rijalikum walakin rasulallahi wa khataman nabiyyin òun ló pin àwọn ànábì tó bá sì jẹ́ òpin àwọn ànábì òun náà ló pin àwọn aránṣẹ́ ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ pẹ̀lú sẹ́dá tó máa fi ránṣẹ́ sanabi Isa alayhi salam lẹ́yìn ìgbà tó bá dé ní ìgbẹ̀yìn ayé á sọ pé iṣẹ́ tó ṣẹ́kù eléyìí tó lu ẹlẹ́dàá wa tí ó fi ránṣẹ́ sí tí wọn ò tí ì fi ránṣẹ́ sí tó lu wa fi gbé lọ sí sámàlẹ́ lẹ́yìn òfin ṣẹ̀ríà sì sọ fún wa pé at-tabi'u la yufradu bi hukm ní tí bá ń tẹ̀lé nǹkan míì kì ní ìdájọ́ tuntun ajẹ́ pé ìdájọ́ iṣẹ́ tá a máa fi ránṣẹ́ sanabi Isa alayhi salam nígbà tó bá padà dé ní ìdàkejì yun ìparí àtòpin àwọn sí àkọ́kọ́ náà ni torí ẹni ní ìgbà tí anabi Isa bá kọ́ sọ̀kalẹ̀ ní Dimashq tí ó wá sí al-Jami' al-Amawi ní Dimashq tí wọ́n ti fẹ́ ṣe sọ̀láàtì tí Mahdi al-Muntazar Mahdi òdodo tẹ́kùn ní ó ṣe ìmáàmù fáwọn èèyàn ó ti rán anabi Isa alayhi salam ó ti dàmà wọ́n ń ṣe kọ́mà Mahdi ló fẹ́ ṣe ìmáàmù Mahdi yóò mọ̀ sọ fún anabi Isa alayhi salam gbẹ̀yìn ní kẹ́ wá síwájú wa anabi Isa alayhi salam yóò sọ pé rárá a lè síwájú yín ẹ̀yin ọmọlẹ́yìn anabi wa Muhammad sallallahu alayhi wa sallam àfi ká tó lẹ́yìn yín báyìí ni ajẹ́pọ̀ anabi Isa yóò wá ní ìgbẹ̀yìn ayé tabi'an la matbu'a lẹ́ni tí ń tẹ̀lé anabi sallallahu alayhi wa sallam kìí ṣẹni táwọn yóò tún máa tẹ̀lé yàtọ̀ síta anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tíra yìí olùpín àwọn tíra ṣùgbọ́n kìí sùn lùpín iṣẹ́ tó lówó fi ránṣẹ́ nítorí pé olówó máa tó fi iṣẹ́ ránṣẹ́ sanabi Isa alayhi salam nígbà tó bá dé nígbẹ̀yìn gbà Allahu akbar ẹ̀yin náà ti délé ayé tó tójọ́ mẹ́ta Allahu akbar kálẹ̀ ní náà tẹ́lẹ̀ tó tún múwèé kan wá má lẹ́yìn al-Qur'an ẹ̀rí pé òdodo ní Islam gbogbo kẹtọ́ bá ti yàtọ̀ sí Islam irọ́ ni akramakumullah ẹ̀rí pé ẹnìkan parọ́ bẹ́ẹ̀ jẹta olóòn náà nàbí lòun Mirza Ghulam Ahmad Qadiani olóòn nàbí lòun wọn náà wọn parọ́ àwọn ọ̀rọ̀ burúkú ó ní wọn sọ wáhàyí kalẹ̀ fún tàdédé labari ti ń ka English ó bẹ̀rẹ̀ sí ní ka English yóò já àyà kan láàrin bí yóò tún já àyà kan láàrin bí yóò tún já kan parí ń bẹ́ẹ̀ yóò wá pa wọn pọ̀ mọ́ra wọn yóò translate ẹ̀ sí English yóò ní wáhàyí tán sọ̀kalẹ̀ fóònù òpùrọ̀ burúkú kí ló dé tọ́jú àwọn òpùrọ̀ máa ń dà gánà rè nítorí pé tọ́pọ̀ jù nínú àwọn èèyàn kì í rori Olúwa fún wa ní làákàyè wọn kì í lò pápá jùlọ ẹni tó lù wọ́n bá fi Islam ṣàánú tó lù wọ́n bá fi Islam ṣàánú èèyàn ó kàn ní làákàyè ni bí ọ̀bọ lọ́mọ àbùwà torí ẹ̀ ló ṣe jẹ́ pé tẹ́ bá ka ìtàn àwọn sàhábà ẹni pé àwọn sàhábà fi hàn wá ní ìgbà tó bá ká àyà débi wípé ẹ̀ ṣe làákàyè ni ṣe làákàyè tẹ́lẹ̀ gbàtà tó di mùsùlùmí là ń tó ṣe làákàyè àdúpẹ́ fún Allah olùwàdàkùn má bàtí wa jẹ́ nígbà tó bá wà nínú Islam nínú dẹ̀ra ńlá ọwọ́ àmà Islam ní dẹ̀ra ńlá ọwọ́ àlọ́ fira rẹ sínú sẹ́bọ̀ sí Allah ọ̀sọ̀rọ̀ rẹ dábọ̀ gíbọ̀ pẹ̀ ìwọ náà wáyé pé wọ́n pọ̀ Ọ̀rúnmìlà ìwọ náà wípé wọn náà ti dẹni tí ń bọ̀ rẹ̀ ìwọ sọ ipò sóni wọ́n kùtọ́ máa pè la hawla wala quwwata illa billah lẹ́yìn làákàyè ọ̀sọ̀pọ̀ fẹ́ padànù rẹ̀ lẹ́yìn òye ọ̀sọ̀pọ̀ fẹ́ padànù rẹ̀ olùwàdàkùn má fi eléyìí sàdáwò fáwa o ti fi wá mọ̀nà àti wà lórí Islam dákun má pàwádà sáìdá ó pín àwọn tíra òun náà ní Al-Qur'an eléyìí tó ṣe pé tíra kan tó símá tí ó wà lẹ́yìn Al-Qur'an òun náà ní tíra eléyìí tó lu wa fi ka gbogbo àwọn tíra tó síwájú tó fi kálẹ̀ ẹnì kan gbọdọ̀ gbé tíra kan wá lónìí ó sọ pé òfin kan wá o nínú Tawrata òfin kan tún wá nínú Injila òfin kan wá nínú Zabur kò sí ní tàbí fi gbogbo ẹsẹ Olúwa Ẹlẹ́dàá wa ti ká wọn lẹ̀ ọjọ́ wọn ti lọ Al-Qur'an ló kù tó nígbà ìgbà tí Al-Qur'an sì ni yóò máa bẹ bẹ́ẹ̀ díjọ́ gbẹ̀ndà al-qiyamah ọjọ́ sẹlẹ̀ díjọ́ gbẹ̀ndà al-qiyamah Ànábì Muhammad sallallahu alayhi wa sallam fi hàn wá ó lè gba Al-Qur'an lọ yóò máa kaba ẹ̀ gbogbo aráàfin rẹ̀ ó sì máa sálọ títí tó adẹ́gbẹ́jọ́ tó dópin lọ ṣáájú bá Al-Qur'an ló nígbà bọ́yọ̀ gbà Al-Qur'an ló nígbà ìdínú ìwọ kìí ṣe ẹni tó di Al-Qur'an mu ìwọ kìí ṣe ẹni tó ń tẹ̀lé Al-Qur'an ọlá Al-Qur'an báwo ló ti ṣe fa anta kafirun mushrik kèfèrí ọ̀sẹ̀ bọ̀ ni wọ́n nítorí pé Al-Qur'an ló nígbà ma'na dhalik Islam ló nígbà
ìgbàláyè kò sí fẹ́nìkanì láti jẹ́ pé ń ṣe nǹkan míì tó yàtọ̀ sí islam káwá yanu kásọpọ̀ náà ríran kásọpọ̀ náà mánà ó sì náà kò ríran. inna ad-dina 'inda Allahi al-islam dájú ẹ̀sìn lọ́dọ̀ Allah òun náà ní islam. al-Qur'ani yìí olúwa ti fi pa gbogbo tíra tó síwájú rẹ̀ rẹ́ kò sí tíra kan eléyìí tó ṣe pé ó tún ní gbàmá lẹ́yìn al-Qur'an. tẹ́nì tó bá ń gbé tawurata ká tó bá ń gbé al-injila ká tó bá ń gbé az-zaburu ká bóyá òun kẹ́kọ̀ọ́ nípa wọn láti fi máa pàkíyèsí àwọn ẹni tí wọ́n sì tún ṣẹ́kù lórí ipá àwọn tíra làwọn gbàgbọ́ àwọn ànábì tá a fa àwọn tíra ńlá làwọn gbàgbọ́ ọwọ́ afẹ́ máa fi àwọn nǹkan tó wà nínú tíra eléyìí tó ṣe pé wọ́n takora wọn nítorí pé wọn ò ṣẹ́kù gẹ́gẹ́ bólúwa ti ṣe sọ wọ́n kalẹ̀ má báwo ni wọ́n ti ṣe ṣẹ́kù gẹ́gẹ́ bólúwa ti ṣe sọ wọ́n kalẹ̀ nígbà tá a mọ̀ pé gbogbo tíra kọ̀ọ̀kan tí Allahu máa ń sọ kalẹ̀ níṣẹ́ ni máa ń sọ kalẹ̀ lédè ànábì tá a bá fún káwa la ànábì tó jẹ́ Yorùbá tala ànábì tó jẹ́ Hausa tala ànábì tó jẹ́ Igbo tala ànábì tó jẹ́ French tala ànábì tó jẹ́ English tala ànábì tó jẹ́ Dutch tala ànábì tó jẹ́ Rome ẹ̀rí pé gbogbo ẹ̀ wọ́n ti gbé sédè mi àwọn tá à ń túmọ̀ ọ̀rọ̀ àmọ́ ìpè tá a bá gbọ́ èdè méjì tá a fẹ́ gbé ìtumọ̀ ẹni tí wọ́n kọ lédè yìí sí ìtumọ̀ rẹ̀ míì lédè míì kò sí bá ṣe lè gbédè méjèèjì tó ẹ̀rí pa gbìyànjú ni. àwọn nǹkan pọ̀ tó ti bá fẹ́ túmọ̀ àní lè rí túmọ̀ a kàn máa yí láyìíká ìtumọ̀ tó ń bà lérò ni. ṣé nǹkan tẹ wá túmọ̀ ó ṣe lè jẹ́ kó nǹkan ni pàápàá níta túmọ̀ kò lè jẹ́ pàápàá rẹ̀. kò lẹ́yìn ẹ má sọ pé Al-Qur'ani Yorùbá ẹ má sọ pé Al-Qur'ani Hausa ẹ má sọ pé Al-Qur'ani English torí kò sí Al-Qur'ani tí ń bẹ láwọn èdè míì yàtọ̀ sí èdè Lárúbáwá. tẹ bá sọ pé Al-Qur'an níbo lọ́lọ́ ọlọ́pàá Al-Qur'ani tó lù wá sọ̀kalẹ̀ lédè Lárúbáwá ni. Qur'anan Arabiyya àmọ́ àwọn èyí tí wọ́n túmọ̀ ẹ máa sọ pé àlàyé ìtumọ̀ Al-Qur'an sí Yorùbá àlàyé ìtumọ̀ Al-Qur'an sí English àlàyé ìtumọ̀ Al-Qur'an sí Hausa àlàyé ìtumọ̀ Al-Qur'an sí Dutch translation of the meaning yéé ṣe ìtumọ̀ gángan translation of meaning torí pé Al-Qur'an kọjá rẹ̀ á lè rí túmọ̀ nítorí pé òun pẹ̀lú àwọn aráàfin rẹ̀ mọ́ọ̀jìs adánilágara ni ṣé Yorùbá adánilágara Yorùbá àbí English ládánilágara sẹ́mi túmọ̀ rẹ̀ kí lọ sọ ní English tẹ́lómi ò lè sọ kí ni tó sọ ní Yorùbá tẹ́lómi ò lè sọ kí ló sọ láwùsá tẹ́lómi ò lè sọ kí ló sọ ní Dutch tẹ́lómi ò lè sọ àbí French ṣùgbọ́n bí Al-Qur'ani ti ṣe wa o bá gbọ́ lárúbáwá jù bẹ́ẹ̀ lọ wọn àti bàbá ńlápò ẹ̀dá tó lè sọ̀rọ̀ ẹ̀ torí rẹ̀ a lè túmọ̀ rẹ̀ a kàn túmọ̀ a ṣe àlàyé ìtumọ̀ rẹ̀ ni Al-Qur'ani kọjá bẹ́ẹ̀ ó ti pa gbogbo àwọn tíra rẹ̀ ìwọ tó bá ń gbé àwọn tíra míì lọ́wọ́ bọ́yọ̀ kọ́ ọbẹ̀ máa fi ṣàlàyé fún ọ pé tọ̀ gbogbo translation tẹ́lẹ̀ tún gbé lọ́yìn náà àwọn aburú tó tún wà ń bẹ̀ àwọn kì í tó ayédègbà Islam kókó nù wẹ̀rọ yìí gba Islam tẹ́lẹ̀ bá sí ni bá ti kọ́ ọmọ kó tíra àwọn abáwa mọ́ṣáláṣí kí la fẹ́ fi ṣe kí la fẹ́ fi ṣe wọn lọ́rọ̀ ká fẹ́ sọ lónìí wọn wà nù Pọ́ọ̀lù ẹsẹ̀ karùn-ún orí kẹjọ kí la fẹ́ fi ṣe nígbà tó jórí kejìlá kò sí nǹkan kan tá a fẹ́ fi ṣe kí la máa gbé wá fáwọn mọ́ṣáláṣí Al-Qur'an àti sunna afọ̀rọ̀ àwọn olùmọ̀ Islam àwọn jẹ́ fẹ́ bá sọ̀rọ̀ bíbélì nǹkan kẹlọ́ bá wọn tọ́jú ẹ lọ́ bá wọn sí lọ́gọ́gù nítorí pé àwa mùsùlùmí làwa tí a ti fẹ́ péye méjì sí wa lọ́kàn kí la fẹ́ fi ṣe torí Al-Qur'an yìí aburú kì í wọbẹ̀ ìbàjẹ́ kì í rọ́nà débẹ̀ gba iwájú àbí gba ẹ̀yìn rẹ̀ kò sí ẹnìkan tó lè ṣàyípadà ńbẹ̀ àfikún àbádínkù kò lè wáyé lára Al-Qur'an Allahu akbar kí ni ìyàtọ̀ rẹ̀ ga pẹ̀lú àwọn tíra tó síwájú ìyàtọ̀ rẹ̀ ni pé Olúwa ní inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidhun àwa la sọ kalẹ̀ àwa la sọ ṣùgbọ́n àwọn tíra tó síwájú Olúwa sọ pé bimastahfizu min kitabillah àfún wọn ní tíra Allahu sọ ìgbà tó ń bá àwọn èèyàn tí a sọ kalẹ̀ fún láàfún sọ ẹ̀rí tó ṣẹlẹ̀ wọ́n tọwọ́ bọ̀ wọ́n tójú bọ̀ wọ́n tún wá tọwọ́ bọ̀ wọ́n yí padà wọ́n pàǹkódà kí lóluwà sọ kí lẹ́yìn sọ lẹ́yìn rí ló ti ṣe jẹ́ translations yẹn náà ẹ̀rí pé méjì ọ̀jọ́ra wọn wọ́n sọ pé léyìí the most authentic edition eléyìí kọ́ ó lè authentic àmọ́ kì í ṣe the most ó sì tún wà ètò tí authentic rárá torí ẹ̀rọ lẹ́sẹ̀ rí àwọn ọ̀gá àwọn ọ̀jọ́ wọn wọ́n lè sọ pé níta wọn kà lójoojúmọ́ yìí kò túmọ̀ sí ọ̀rọ̀ ẹlẹ́dàá wọn àwọn tí wọ́n kó ikọ̀ kẹjọ tí ó kọ́ ntọ́ yẹ kọjọ́ ọ̀rọ̀ ẹlẹ́dàá wọn tí ó kọ́ ntọ́ yẹ kọjọ́ ọ̀rọ̀ ẹlẹ́dàá wọn kí lẹ́yìn wá jẹ yóò tẹ́nìkan wá gbé Al-Qur'ani afẹ́sà tó ṣe wọ́ owó dání wọ́ wọ́n bá tẹ Al-Qur'ani ní Saudiya wọ́n bá tẹ ní Misr wọ́n bá tẹ ní Qatar wọ́n bá tẹ ní Pakistan wọ́n bá tẹ ní Nàìjíríà ó lè ké bá kanáà Al-Qur'ani Allahu akbar tó máa sọ fún wa pé àyà kẹtàléláàádọ́rin nínú Suratu Maryam kíkà ń kó sí Al-Qur'ani yẹn bá ṣe tẹ́lú ọ̀tọ̀ọ̀tọ̀ kátiẹ́ ẹ̀rí pé kankan náà ni ó mú jáde Allahu akbar nítorí pọ̀rọ̀ Allahu Al-Qur'ani yìí báyìí kò sí tàbí ṣùgbọ́n anabi jẹ iṣẹ́ rẹ̀ lájẹ pé kò fi nǹkan kan lẹ̀ nínú Al-Qur'ani láì jẹ iṣẹ́ rẹ̀ ya ayyuhar rasulu balligh ma unzila ilayka min rabbik wa in lam taf'al fama ballaghta risalatahu wallahu ya'simuka minan nas. ìwọ ìránṣẹ́ wa ń ta sọ̀kalẹ̀ fún ọ látọ̀dọ̀ olúwa rẹ̀ máa jẹ iṣẹ́ rẹ̀ tọba wa kọ̀ láti jẹ́ adẹ́kọ̀ òjíṣẹ́ olúwa nù tààlà anabi tó ní jíṣẹ́ tó olúwa fi ràn wallahu ya'simuka minan nas olúwa máa là ọ́ lọ́wọ́ àwọn èèyàn aburú wọn àìdá wọn olú ẹlẹ́dàá wọn ní jẹ́ kápá wọn ká ọ
jẹ́ iṣẹ́ tá a fi rán anabi jẹ́ iṣẹ́ yìí lájẹ́ pé tẹ́wọ́n Al-Qur'an bó ti ṣe tó láti bẹ̀rẹ̀ rẹ̀ títí dópin rẹ̀ ǹjẹ́ jẹ́ màpá anabi wa sallallahu alaihi wasallam kò ní harafi kaba nínú rẹ̀ tọ́jẹ́ tiẹ̀ gbogbo ọ̀rọ̀ Allah malaika Jibril alayhi salam Al-Qur'an ti tó báyìí bọ̀ lọ́wọ́ jíṣẹ́ rẹ̀ látọ̀dọ̀ Allah fanabi wa Muhammad sallallahu alaihi wasallam kò ní harafi kaba nínú ẹ̀ gbogbo ọ̀rọ̀ Allah adúpẹ́ fún Allah lánàbí wa kápá anabi padà dé àfojútó gbẹndàl qiyamah gbogbo àwọn anabi tí arítúra wọn arítuma túra wọn tó ń gbé káwọn táwọn náà bá padà dé tábà kó àwọn tíra síwájú kálukú ya Rasulullah al-Qur'ani ya Isa alayhi salam Injila tí wọ́n gbé kání ẹtú gbogbo translation náà wà ya Musa alayhi salam Tawratan gbogbo àlàyé ìtumọ̀ tó wà ẹ̀kọ́ síwájú tiẹ̀ náà anabi Dawud alayhi salam az-Zabur ẹ̀kọ́ náà síwájú ẹ̀ kí gbogbo anabi kọ̀ọ̀kan wọ́n kà sí wọn létí sẹ́tìrà tó lù wá fún yín nítorí ká tó tẹ̀síwájú ẹ̀ rí i pé gbogbo kálukú wọn sọ pé rárá àfànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam bólú wa ti ṣe sọ̀kalẹ̀ lọ́sẹ̀kù adúpẹ́ fún Allah ọba àmọ́ gbọ́ lárúbáwá ọba jẹ́ pé kí wàá bẹ́ẹ̀ lé lọ́kọ́ ọba sì jẹ́ pé torí àjà lárúbáwá iná ló fi kà lárúbáwá ló lu wa fi sọ̀kalẹ̀ ló fi máa kájọ́ fi máa jáde Al-Qur'an àìjẹ́ bẹ́ẹ̀ lọ́jọ́ pálá yé tuma lásán lọ́nkà Allahu akbar torí de eléyìí báyìí àwọn sàhábà bó ni wọ́n ṣe rí tẹ́lẹ̀ jama báwo ni wọ́n ṣe padà já ní ìgbà tí wọ́n ka Al-Qur'an tí wọ́n tẹ̀lé gbogbo ẹ̀kọ́ tó wà ń bẹ̀ tí wọ́n fi ṣe wàhù ẹ dákun irú àwọn èèyàn wo làwọn sàhábà tẹ́lẹ̀ irú ta ni wọ́n jà ó yẹ ká máa kà tán wàláhi wọ́n yí padà gẹ́gẹ́gẹ́dẹ́ ní òdi wọn tá a lè sọ iye òǹkà tí wọ́n fi yí padà àwọn èèyàn tó ẹgbẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ irú sẹ́mi wọn ni wọ́n ń ṣe ọkọ̀ tí pọpẹ́ ni wọ́n náà wọ́n dà gan tí èèyàn bá ní èrè tí wọ́n máa túbà forí balẹ̀ fún wọ́n máa fi dẹ́bínù tó ń jẹ wọn wọ́n máa fi ma èrè nígbà tó bá fi ya àwòrán èrè yóò wọ́n mú dẹ́bínù tó bá di lálẹ́ tẹ́bi ń pa tí ò rí nǹkan míì tí ó jẹ olúwa rẹ̀ títí ń forí balẹ̀ fún yóò tún fi sóúnjẹ alẹ́ ikú bàbá di lọ́wọ́ àbárí dẹ́bínù míì máa tún fi ya èrè míì ní ayé ìgbà yẹn wọn à ní Allah tó ń jọ́sìn fún wọ́n dé ìjọba ló ma Allah ó tún mọ nǹkan mí pẹ̀lú ẹ̀ mùsùlùkù ọ̀sẹ̀ bọ̀ ni wọn. ní ayé ìgbà yẹn obìnrin ò níyì kọ́bọ̀ obìnrin máa ń ta àsíá sókè ilé rẹ̀ bẹ́ẹ̀ pé gbogbo ẹni tó bá ti rá àsíá yùn àpẹẹrẹ pé alágbèrè obìnrin lélẹ́yìn gbogbo ẹni tó bá fẹ́ ṣe ìranù ṣàgbèrè kọ́ máa bọ̀. ní ayé ìgbà yẹn èèyàn máa mú ọkùnrin géńdé mẹ́wàá lóríṣiríṣi ó lè mú wọn wá fún ìyàwó rẹ̀ pé mọ̀ fẹ́ kí gbogbo wọn kí wọ́n bá ìyàwó òun sùn lẹ́ẹ̀kan náà nítorí pé òun fẹ́ bímọ tí ó jọ wọn. níbo lórí pé sí ní ayé ìgbà yẹn tí wọ́n bá bí ọmọbìnrin ìbànújẹ́ ti bá wọn wọ́n máa fojú pamọ́ ni ipe káwọn èèyàn máa rí wọn nítorí aburú nǹkan tí ìyàwó wọn bí yóò máa ronú ṣé kó wọn gbọ́ ọmọbìnrin yìí mú kó wọn máa tọ́jú rẹ̀ tabuku ni àbí kó wọn ti lọ rí mẹ́gbẹ̀ẹ́ láàyè. ní ayé ìgbà yẹn àwọn èèyàn wọn ò ní àmàna o lànà bí wọ́n fi yàtọ̀ láàrin wọn tí wọ́n fi máa ní as-sadiq al-amin torí pé wọ́n làwọn máa ń pa wọn ò sì dẹ́ni fọkàtán dẹ́nì kan wá jẹ́ olódodo láwùjọ bíi tí irọ́ tó ti gbẹnu kálukú ọgbà pé kó fún lóríkì wọ́n fún lórúkọ ọ̀nà jíjẹ ni ike olódodo ẹni ìfọkàntán ẹ̀rí Abu Sufyan radiyallahu anhu nígbà tó wà ní kèfèrí tí Hiraql ọba ilẹ̀ Rome tí lẹ́tà Nabi sallallahu alaihi wasallam tó tẹ̀ lọ́wọ́ tí ọwọ́ béèrè pé daniel Nabi wọn láwọn èèyàn rẹ̀ wọ́n máa wá sí orílẹ̀-èdè wa fún káràkátà sáwọn kan sì wà ní ìsìn tí wọ́n wá fún káràkátà ẹ̀ wá wọn wá fún mi ìgbà tí wọ́n wá wọn wá lọ́ba di ikọ̀ Abu Sufyan ìgbà tí wọ́n kó wọn dé ọba ní kí wọ́n jókòó Abu Sufyan náà wà wájú káwọn yòókù tí wọ́n jọ kọ́ wọ́n rìn káwọn wà lẹ́yìn torí pé Abu Sufyan abẹnugan ńlá ni láàrin wọn látàrí jahiliya ìgbà tí Hiraql wọn ń ṣèbéèrè Abu Sufyan wọn sọ ń jọ yẹ pé káì tí ìbá ṣe pé tó ń bá parọ́ ń bì lónìí wọ́n jàun wọn bá parọ́ àná à ń parọ́ ìsìn kan tó lọ títí láàrin wọn bí Hiraql náà sì ṣe ni pé wọ́n dúró wájú yóò wà lẹ́yìn sẹ́nu pété ń tọ́wọ́ àwọn tí wọ́n parọ́ ẹ̀ ń tọ́wọ́ lẹ́yìn nígbà tí kò tún yọjọ́ ẹ lè sọ pé irọ́ bàbá ń pa tó ń bá sì ní rọ́lọ́ pa lónìí ń gbọ́ta ní nínú yín pa àwọn òní wà sọ̀rọ̀ tó tọ́ wọn sì sọ̀rọ̀ àmọ́ ti forí sọ̀rọ̀ akramakumullah anabi wa sallallahu alaihi wasallam ẹni fọkàtà ni nígbà táwọn èèyàn tó ń jàmbá anabi olódodo ni nígbà táwọn èèyàn tó kúrọ ẹgbẹ́ tí wọ́n máa fi sọ nípa anabi pé ma jarrabna alayhi kadiba ká irọ́ máa lẹ́nu rí nígbà táwọn èèyàn yókù jẹ́ pé ká òdodo máa lẹ́nu rí òun arọ́ máa lẹ́nu rí. àwọn sàhábà yìí lọ ayé padà látàrí pé wọ́n gbẹ́pọ̀ al-Qur'ani wọ́n tẹ̀lé ìmánì wa ní agbára látàrí bí ìmánì ṣe lágbára tó àwọn àlù ńlá méjì alágbára ayé méjì tí wọ́n wà àwọn náà làwọn rómáwá àtàwọn fárísáwá wàláhì bá ti ṣe ní agbára tó ní ìsìláàmù fi ẹ̀yìn wọn wọlẹ̀ nítorí ìmánì àwọn sàhábà nítorí wọ́n ní ìgbàgbọ́ òdodo sí al-Qur'an wọ́n gbọ́ al-Qur'an yé wọ́n gbàgbọ́ lódodo wọ́n fi ṣe wà wù. kí ló wá ṣẹlẹ̀ nígbà tí àwa tá a dé nígbẹ̀yìn ayé lẹ́rìí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa Ṣaitan ó ti mú wọn sìn ó ti sọ wọn dẹni tó ṣe pé wọn láfojúsùn méjì tó ayé lọ wọn ní àkàsí fẹ́sìn gbogbo tó bá ti ní ṣe pẹ̀lẹ́sìn kí lọ́jà máa ojú tó fi ń wọnú Al-Qur'an nìkan alára ọwọ́ wo la fi gbámú ìhà wo la kọ́ sí
sáǹkè ní kíké àwọn ẹni tí ń ké tí ń kà nínú wa báwo ni wọ́n ti ṣe ń ké ṣé bólúwa ti ṣe ní ká máa ké ni wọ́n ń ké Olúwa ni warattilil Qur'ana tartila máa ké al-Qur'an ní àfarabalẹ̀ ké tòfintòfin síbẹ̀ làwọn ń ké ọ̀pọ̀lọpọ̀ tó ló ń ké al-Qur'an lónìí wọn fẹ́ mọ̀ wípé òfin kan dé bá àti ké yúnmúyúnmú ní bí ìgbà tó yún kùn kí ló ń ké kí ló ń ká harafin gangan fúnra rẹ̀ kò ní yọ jáde níbi tó ti yẹ kó yọ ìpèkúpè ní kùlàlà àwọn harafin lẹ́yìn tó bá yọ wọ́n jáde àwọn òfin kan tó dé wípé tí nǹkan báyìí àti nǹkan báyìí tó bá pàdé báyìí láṣẹ àràmú ni àní rámú ni àbáwò láṣẹ àkìkàbọ̀ náà kan ni àní kìkàbọ̀ náà kan ni méjèèjì wọn hàn gbangba ni kò ní hàn gbangba ni àgbékàpamọ́ ni èwo lọ́mọ ń bẹ̀. sá dààmú fún ọ̀pọ̀lọpọ̀ dààmú fún ẹlòmíì lè sọ pé òun ọ̀làdúrà méjì ju tìláwà lọ tìláwà kàkà kọ fájì àná kọkọ ká ọ̀rọ̀ ti ká bẹ́ẹ̀ ìdílé sọ̀rọ̀ tọ̀lọ̀ sọ̀rọ̀ ó tó báyẹn kàkùkà ó sì lóò ládùúgbà méjì ju Kùránì lọ ṣé kàkùkà wà lóluwa ní kò máa kà ó ní bọ́lá ẹsẹ̀ lè pé kàkùkà ó máa ṣe wàlímà ọ̀rọ̀ kí ni jẹ́ bẹ́ẹ̀ ẹni pé Al-Kùránì àwọn lakọ́sí àtúntàǹbà ara wa lórí Al-Kùránì àfa kẹtọ́ dalẹ̀ kí ó lẹ̀ lónìí ẹwà àwọn ọmọ yìí ti tó ṣe wàlímà wọ́n ti mọ Al-Kùránì kí ó láti bẹ̀rẹ̀ dópin o ẹ sì rí pé wọ́n ní dáwúrú rọ́ wọ́n kà pọ̀ wọn ní alif lam mim débi wọ́n wù láyé kọ́ ọmọ ìmúfilẹ̀ ìhùnà lọ́ba já ìyá àti bàbá kan jalè nígbà tó sọ pé àwọn ọmọ wọn ṣe wàlímà ìyá lọ́mọ tó wọn tí tó ṣe wàlímà bàbá ní ọmọ tó wọn ṣe wàlímà kọ́nà wọn pẹ̀rẹ̀ jọ́nà ìyá bá ní kòkòrò ẹ̀yọ́ ọmọ ẹgbọ́ wọ́n sì mú àwọn ọmọ wọn mẹ́ta ìyá wọn sí àárín Al-Kùránì kábí àwọn ọmọ bá dẹnu lẹ̀ wọ́n tún síbi ọmọ tó dẹnu lẹ̀ wọ́n tún síbi ọmọ tó dẹnu lẹ̀ àwọn ní fẹ́ gbóòtọ́ màmá mi wọ́n là fẹ́ gbóòtọ́ ó ní wọ́n kàn gbé wa fò ní o láì ṣe bàálù wọ́n fẹ́ gbé wọn ayé ni àwọn fẹ́ fi wọ́n pawó ẹ̀dá pẹ̀lú tún wẹ̀tẹ̀ jẹ́ ó tún dédé Kùránì ẹ̀yin jẹ́ ìmọ̀ tó kan ẹ̀yin máa sọ pé sọ́yà kọ́ máa ṣe náà lọ́mọ tó ṣe wàlímà kí ni jẹ́ bẹ́ẹ̀ kí ni jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ máa pẹ́ sọ́mọ tó ṣe wàlímà náà lọ́yẹ̀ kọ́ lọ gbóyin ayẹwa ìyàgá ni jẹ́ wàlímà tó ṣe náà irọ́ náà ni ẹ̀ máa pẹ́ tẹ̀jẹ̀ ni Yorùbá fẹ́ nígbà tẹ́jẹ̀ jẹ́ ń bọ̀ wálé ayé àwùjọ Yorùbá ni bàálù rẹ̀ bá sí nítorí pé àwọn òfódodo wọ́n máa tàn wọ́n jẹ kó máa gbé wọn lákẹ̀ láì fura Al-Kùránì yìí tani ń ké dáadáa má èèyàn mélòó nínú wa iná làwọn ẹni tó ṣe wípé wọ́n ń tẹ̀lé ǹjẹ́ sáǹtì ẹ̀ fi ń kọ́ àwọn ọmọ wa dáadáa láwọn ilé ẹ̀kọ́ wa tọ́ba ti dá skul ẹ̀ àwọn sọ pé kò yẹ kó kọ́ wọn Al-Kùránì bẹ́ẹ̀ because skul eléyìí tẹ̀wọ́n pé skul yẹn ìtumọ̀ rẹ̀ nígbà tó sọ pé skul eléyìí kò yẹ ká kọ́ wọn Al-Kùránì bẹ́ẹ̀ yẹn ni pé bọ́ọ̀ mọ̀ ṣe yọ̀ọ̀daràn lásán là ń kọ́ wọn bí ìtumọ̀ rẹ̀ ní tẹ́bi ọ̀bá yọ torí pé ẹ̀kọ́ ẹ̀sìn òun máa ń rú àwọn èèyàn wọ́n máa ń ṣe àwọn èèyàn tí wọ́n fi jẹ́ èèyàn dáadáa táwọn kan tó fi wúlò fúnra wọn tó fi wúlò fẹ́lómi tó fi wúlò fáwùjọ ẹ wá sọ pé skul eléyìí àbùkátà kakọ́ ọmọ Al-Kùránì bẹ́ẹ̀ àwọn ọmọ wa ń jáde láwọn skul wọ́n wá ń yọ̀ ọ̀daràn ẹni tó bá ti rí sẹ́ńtì owó orílẹ̀-èdè ẹ wá ń pariwo ẹ̀yin náà ti bára yín wí ẹ bá ti sàlẹ̀ lọ́rọ́ yín ti dàrú ọmọdé fẹ̀sìn kọ́ kò sẹ́ni jalè ọmọdé fẹ̀sìn kọ́ kò sẹ́ni jàmbá ọmọdé fẹ̀sìn kọ́ kò sẹ́ni parọ́ níjọba fi 1,000 ṣe ó lè pè 100 million àmín tí ń bẹ̀rù Allah yawma pé ọjọ́ kan bẹ́ o ala yadhunnu ulaika annahum mab'uthun li yawmin 'azim yawma yaqumu an-nasu li rabbil 'alamin wallahi gbogbo ẹjọ́ bá máa kéwù tí bá rántí àyà yìí tó bá fẹ́ dáná wallahi ọ̀fà sẹ́yìn ọmọ dájú bá gbẹ̀yìn dìde ní ọjọ́ ńlá ọjọ́ tí gbogbo èèyàn dìde fọba gbogbo àgbáńláyé àyà yìí báyà lẹ́rù Olúwa ní wattaqu yawman turja'una fihi ila Allah thumma tuwaffa kullu nafsin ma kasabat wa hum la yuzlamun ó lè ríru eléyìí nùwé tó fi gba gbogbo pálí tó ń gbà nùwé wallahi ẹgbọn táyà yẹn sọ ó lè bẹ̀rù ọjọ́ kan tá a dá yín padà sọ́dọ̀ Allah tí gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan gba tó délé ayé ṣe láì jẹ́ pàtàkì kò sísun wa. nígbà tá a bá ti sọ pé àdékọ́ ọmọ Al-Kùránì láwọn ará àbúkátà rẹ̀ ẹgbẹ́ kíní kan sí wàhálà kò sí wàhálà ǹjẹ́ ẹ̀gbìn náà lẹ́ka ǹjẹ́ sánà náà lẹ́rì Islam ti yọ ọwọ́ rẹ̀ nínú gbogbo nǹkan bí bàjẹ́ nìkan náà máa bàjẹ́ lónìí báyìí ta ni nínú wa ńlọgbà wípé kí wọ́n máa lo Al-Kùránì lé wa lórí gẹ́gẹ́ bí ìwé òfin ẹ̀rí pé àwọn ìjọba pẹ̀lú àwọn mùsùlùmí nǹkan àwọn yóò pọ̀ jù nínú ẹni tó dàpọ̀ Islam náà wà dà Islam náà dà ìlọ́fà ló fi jẹ́ pé Nàìjíríà yìí ẹ̀rí pé tẹ́bá ti wáṣà kan ọ̀dọ́ tí wọ́n ń bí wọ́n láwọ̀ lẹ́tọ̀ọ́ sí kí wọ́n lo ṣẹ̀ríà lórí wa àfi àṣà kóòtù àṣà customary court nítorí pé kí ni bóyìnbó ti ṣe bá wa nù báwọn bàbá ńlá tó ń bá ń bí wọ́n bọ̀jú wọ́n bọ̀ pẹ̀lú wọn ò ní system tọ̀dá nípa àdájọ́ tọ́mọ fọ́nù àwọn bàbá ńlá yín bóyìnbó ṣe bá wọn ni pé àbọ̀kìbọ̀ pẹ̀lú wọn therefore bóyìnbó ṣe fi wálẹ̀ náà la wà dòní ìgbà tó dé òkè ọyá mbẹ orí pa wọn ní sísítẹ́mù tọba wọn ní sẹ́rí àkàtọ́ ń tẹ̀lé òyìnbó ní sísítẹ́mù yẹn dáa nǹkan tó ń kàn fẹ́ ni wípé wọn gbọ́dọ̀ máa lo ti apáyàn wọn gbọ́dọ̀ géèyàn lọ́wọ́ wọn gbọ́dọ̀ sọ̀yàn lóko wọn wà ní tertiary level sọmọ kí tertiary level tí wọn parẹ́ dì sí eléyìí tó túmọ̀ sí wípé subhanallah ẹ wà fáwọn náà lẹ́tọ̀ọ́ wa mùsùlùmí làwọn náà tó gbogbo ẹni tí ń gbé agbọ̀n bíi táwọn ń gbé láyé yìí abọ́gibọ̀ pẹ̀ láwọn ni gbogbo wa isa abọ́gibọ̀ pẹ̀ àwọn mùsùlùmí wà nínú wa ẹ̀ẹ́dẹ́gbọ́n dá ti wọ́n lẹ̀ lábọ́gibọ̀ pẹ̀ bàbá ní kóòtù tó ti máa fi Ṣàngó àti àwọn tí pé Ògún àti tí wọ́n pè Èṣù tó ti máa adájọ́ ń bẹ̀ ìlànà táwọn bá filẹ̀ wọ́n máa tẹ̀lé ẹ̀fọ́ àwọn náà ní sẹ́ríà kóòtù tiwa. àwọn oníṣọ́ọ̀sì náà wọ́n bá ní nǹkan tánú bíbélì lọ́jọ́ òfin bẹ̀ àwọn wọ́n mà àmẹ́fọ́ àwọn sẹ́ríà tiwa náà. akramakumullah àwa lélẹ́yìn sí àwa ìwà àtẹnìkan jà
wọ́n ní ẹkú lọ bá ṣéèkù lágbájá ẹlọ́kú bá ìmáàmù lágbájá ẹlọ́kú bá olùmọ̀ lágbájá wọ́n bá yín fi ìsìláàmù yanjú ẹ̀ ó ní rárá agbẹ́dọ̀ ìsìláàmù dà sẹ́bà Kùránì náà wọ́n fi bá yín yanjú ẹ̀ ó ní rárá ìsìláàmù rẹ̀ dà lẹ́yìn tó ṣẹ̀ṣẹ̀ bùkátà kíjọba fọ́ọ̀sì tẹ̀sí wọn pé tá a bá fi Al-Kùránì yín yanjú ẹ̀ ìjà yóò tún pérí má yóò parí ni láíláí torí pé olúwadọ́ ọlẹ́jọ́ ọlọ́run fẹ́ pẹ́jọ́ ọkọ̀ tẹ́mi lọ́rùn ó kẹta ní òtútù dá ìwọ fúnra rẹ ìwọ àtọ̀rẹ́ rẹ ẹ̀ń jà sí nǹkankan ìwọ àtàkẹgbẹ́ rẹ ẹ̀ńjọ́ ń ju nǹkankan ìwọ àtẹnitẹ́jọ́ múlẹ̀ tira yín ẹ̀ńjọ́ ń fa nǹkankan wọn á ní ẹ lọ sọ́dọ̀ olùmẹ̀sìn bọ́ba yín yanjú ẹ̀ ó ní rárá ìwọ kọ́ Islam dà ìgbà tí wọ́n gba Kùránì bọ̀ bóò wá ní Islam rẹ akramakumullah bàbá yín kú wọn ni wọn fẹ́ pín okùn bàbá kí ló ṣẹlẹ̀ síbẹ̀ yín náà lẹ yarí ẹ̀yin náà lẹ yarí ẹni wọn ò ní fi Islam pín kí ló fi pín ó ní dìgínì nítorí Kùránì mú wá ní pé ká fi ti Allah pín ó ní rárá ìwọ kọ́ ni wọ́n bá wí àwọn sàhábà nù la ilaha illallah bàbá yín sì kú ẹ lọ pé àwọn mùsùlùmí wọn wá ṣe sọ láti sí lára ìgbà táwọn mùsùlùmí ṣe sọ láti sí lára ẹni bàbá yín ó ti gbọ́dọ̀ ànilẹ́kọ̀ọ́ orí tẹ́lú ní kẹgbọ́n lọ alhamdulillah kí ló dé ńgbà táwọn fẹ́ kún okùn bàbá yín ṣé bàbá yín ti kẹfẹ́ ní sáré yín lẹ́yìn ọmọ fífa pé kọ́rí tẹ̀fi sọ pé rárá kò ní fi ṣẹlẹ̀ àpín pàápàá àwọn àǹtí tó ti dàgbà àwọn àǹtí ìsọnu tó ṣe pé wọ́n jẹ́ mùsùlùmí lórúkọ wọ́n ṣe mùsùlùmí ní pàápàá wọ́n ní àwọn ọmọ táwọn ti jẹ́ pé ẹgbẹ́ ọmọ àwọn ni wọ́n ná àwọn ọmọ bàbá àwọn wọ́n máa gbà lọ́kùnrin táwọn gbà lẹ́jẹ̀ ń bí kọ́ ẹ dákun ẹgbẹ́ ọpọlọ lọ sí dọ̀tí tó wọ́n á ní ìwọ torí pé wọ́n dàgbà àbúrò rẹ ò ní gbà lọ́kùnrin tó gbà tọ́jọ́ kùnrin ṣé àwa la pín ni àbí wọ̀ tẹ́fẹ́lẹ́ dàá lókun tẹ́fẹ́ bùn ni bí Allah ṣe fẹ́ kó pinnu kí ló dé tó máa takò tó ló wá wí sáà sì gba Kùránì gbọ́ lóòótọ́ sáà gba Kùránì gbọ́ lóòótọ́ gbogbo sáà Kùránì tá mẹ́sẹ̀ iná là ń ṣe ẹ bá wọn kan Kùránì iná ni wọ́n gbé wọ́n fi kọ́kọ́rọ́ sáàrin rẹ̀ wọ́n á ní ẹdínmú báyìí Kùránì kò yí Kùránì iná ló lẹ́ gbọ́dọ̀ pin náà Kùránì ló gbẹ́ gbọ́dọ̀ ya babaláwo Kùránì ló lẹ́nìkan ọmọ tó pa máa fi Allah o Kùránì náà ló sì Kùránì náà wà lò tọ́ba tí wàá lọ́wọ́ kan àwọn tó ti máa sa bàbá Kùránì kò yí la hawla wala quwwata illa billah ayé lè Islam nada Islam nada torí de lẹ́yìn ẹ jẹ́ ká fura o ẹ jẹ́ ká fura o Allah azza wa jalla kì í gbàgbé ṣùgbọ́n máa ń lọ àwọn èèyàn lára olùwẹ̀lẹ́dàá kí kájú kó tó mú yàn kò sì bùkátà kó dẹ́yìn sí yàn kó tó ra yàn aqulu qawli hadha wa astaghfirullaha al-azima li wa lakum. jọ̀wọ́ ṣe àkíyèsí láti subscribe fi like sílẹ̀ àti tẹ àròsọ bell fún àwọn ìmọ̀ràn tọlọ́fìn. Assalamu alaikum wa rahmatullahi.